wá rí àwọn tí nǹkan ń lé yẹn kán má yọ̀ wọ́n. Ẹ jẹ́ kí n sáré clear nǹkan kan fún gbogbo wa pátápátá. Àti wòlíì àtàfà àti ẹlẹ́sìn kẹta, mo fẹ́ ká tẹ́tí ká gbọ́rọ̀ yìí. Tá bá ń sọ nípa ewé àti egbò, ewé kì í ṣe muslim bẹ́ẹ̀, ewé kì í ṣe kristẹni, ewé kì í dẹ̀ ṣe ẹlẹ́sìn kẹta, ewé ò lẹ́sìn. Ewé is general herbs tí Ọlọ́run tó dá fún gbogbo èèyàn lágbàáyé. Kò torí mùsùlùmí dá, kò torí kristẹni dá, kò torí aláwo dá, ó torí gbogbo àgbáyé dá pátápátá ni. Ó ń lalẹ̀ wò nílẹ̀ tó dẹ̀ ti ń là tó ti ń jáde, kì í ṣe pé bóyá ilẹ̀ tó ti ń wù yẹn ilẹ̀ ìbílẹ̀ ni. Kò ṣe bí pé ilẹ̀ tó ti ń wù yẹn àwọn mùsùlùmí ló níbẹ̀, àwọn kristẹni ló. No, tí Olúwa nílẹ̀ àti ẹ̀kún ẹ̀, ayé àti ohun gbogbo tí ó tẹ̀dó sí inú rẹ̀, inú ẹ̀ léwé yẹn tẹ̀dó sí. Ọ̀rọ̀ ewé ó wà nínú àìmọye sáàmù nínú bíbélì rẹpẹtẹ tí Ọlọ́run gan jẹ́ ká mọ̀ pé òun dá fún ohun èlò ara wa ní, fún àǹfààní ara wa. So don't come here and start condemning herbs. I won't take that with you because ẹ̀yin tẹ́ ń wá tẹ́ wá ń kọ kọ́mẹ̀ntì yẹn, ẹ̀ ń mọ̀ pé ẹ̀ ń jẹwédú, ẹ̀ ń jẹ̀fọ́, ẹ̀ ń lo alẹ́, a lot ló ń bá lọ́wọ́ yín tẹ́ ń lò. Don't come and prove here as a saint. Because someone came to comment, even if you want to quote your Bible, from Genesis down to the Revelation, nínú àwọn ìwé ìfihàn gan wà rọ́wọ́ ọ̀rọ̀ ewé níbẹ̀. Sáàmù 51 orin Dáfídì gan ọ̀rọ̀ ewé wà níbẹ̀. Tó ló fewé ìsopù fọ̀ mí mo mọ́ mo fi jẹ gbòwú lọ kí lè wé ìsopù ń wá. Ẹ má jẹ́ iṣẹ́ tọ́lọ́run ọ̀ràn yín. Ọwọ́ mi àgbé ọmọ báyìí á dẹ̀ da ogun sínú ayé ọmọ. Gbogbo kíní ìlànà láti ṣe findings lé lórí pátápátá. Ọwọ́ tó gbé ọmọ mi òun ló sọ ìrìn àjò ayé ẹ̀ pé kó máa rákòrò. Lójú kan ohun tó yẹ kó fi January ṣe á máa fi December ṣe. Ìyá dẹ̀ ń tiraka nínú àdúrà, bàbá ń tiraka nínú àdúrà, ṣùgbọ́n iye wọn ò yọ ń pé ẹjá ṣèwọ̀ ìṣẹ́gun fọmọ yìí, ẹjá tàn mọ́lẹ̀ sínú ayé ọmọ yìí, ẹjá wẹ ọwọ́ kọ́wọ́ kò ní ayé ọmọ yìí. A máa wò pọ́mọ kan kéré, kò sọmọ tó kéré, tó bá jẹ́ láti bébì náà ti gbárùkù ti èmi àti ẹ. Àìmọye wáǹsì yóò ní joyè tojúbọlé mọ bí ọbẹ̀ gbédùn. Ẹjá tẹlẹ̀ jẹ́jẹ́jẹ́ ẹ̀yin aláboyún kẹ́ ẹ má tójú ilẹ̀ mọ́lẹ̀. Kò dá kí aláboyún kó máa sùn kàkà, kì í ṣe nǹkan tó dáa. Ló ta kàkà báyìí. Kò kì í ṣe nǹkan tó dáa. Kò dá kí aláboyún máa dá àyàn kọjá, kì í ṣe nǹkan tó dáa. Kò wá dá kí aláboyún máa wọṣọ òdì, àfi tó bá níṣẹ́ ìṣẹ́gun. Ẹ mú wọṣọ òdì, mo wọ náà nìyẹn, bá dé màá ṣe jẹ. Kò dáa. Kì í ṣe nǹkan tó dáa. Fáláboyún. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Sáàmù sa 19 yẹn náà ó da gan fáláboyún, àìmọye sáàmù ló da fún aláboyún tó jẹ́ pé tá a máa wá jáde, tá a máa wá fún wọn ní gbogbo sáàmù yẹn tí wọ́n máa lò. Fáwọn aláboyún àbí. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, omi ìrì oníṣẹ̀sílẹ̀ kára kó má dé ilẹ̀. Ó bá jẹ́ aláboyún mùsùlùmí, ó bá jẹ́ aláboyún ẹlẹ́sìn kẹta, try kó kọ́ bó ṣe máa lo omi tó máa gbé sínú ìrì tó máa fi wẹ̀. Ó máa ń ba ọwọ́ burúkú jẹ́ lára ni. Bẹ́ẹ̀ lomi àjípọn, nítorí ayé omi àjípọn kì í dànù. Ayé ẹ̀ ò ní dànù, ayé ọmọ inú ẹ̀ ò ní dànù. Pọ́nmi àjípọn, kó porúkọ Jésù sí, kó ka sáàmù sí, ó bá jẹ́ mùsùlùmí, ṣàdúrà sí. Àṣẹ tó ń rìn nínú omi, àṣẹ ayérayé ni, torí ẹ̀mí Ọlọ́run ọba ó ń rá bàbà lórí omi. Alore TV, Alore TV, nílé nílé òkúre, ẹ máa wò ó. Tí ẹ ti wo tẹlifíṣàn àlùfáà àwọn Yorùbá, ẹ kúlé ní àkí ara lé o, ẹ̀rọ ni àkí àwọn tí wọ́n bọ̀ lójú ọ̀nà. Wọ́n mi wá sí délé ni wọ́n fẹ́ sọ nípa kọ́mẹ̀ntì oríṣiríṣi tí ó ń wá sórí àwọn fídíò tí wọ́n ti post ṣáájú àsìkò yìí. Lára àwọn tí a rí ọ̀rọ̀ tí àwọn ẹgbẹ́ fẹ́ máa pa lúlúpọ̀ mọ́ ṣàpà, wọ́n fẹ́ máa ti ọ̀rọ̀ ẹ̀sìn bọ́nú ọ̀rọ̀ ti ìbílẹ̀. Èyí tí bàbá sì ń ṣe kì í pé ìbílẹ̀ kọ́ ló ń ṣe fún yín, ohun tí ẹ̀ ń lò tẹ́ ẹ̀ ń rí tó lè ṣàǹfààní láàrin àwùjọ láyìíká wa ni. Wọn ò ní kí a mú orógbó ká pa bìfóòṣì àbí ká ta epo sórí ẹ̀kọ àbí yọ̀.
ṣùgbọ́n ẹnu oníkan náà ni àti gbọ́ pọ̀ màmá ẹ̀ máa kó kalẹ̀ máa. ẹ ṣe alóore, God bless you. Amen, ẹ rí ma. àánú gbà Amen. lágbára Ọlọ́run. Amen. So èyí tá a rí kí ni ẹ fẹ́ sọ lórí àwọn kọ́mẹ̀ntì. Lórí àwọn kọ́mẹ̀ntì yẹn náà kò múùvè mi much nítorí pé ẹni tí wọ́n lé ó yàtọ̀ sẹ́ni tí wọ́n lé, ẹni tí nǹkan ò dẹ̀ lé ó yàtọ̀ sẹ́ni tí nǹkan ò lé tí nǹkan lé. Àwọn kan wà bọ́lá ń lé ni wọ́n, so láti bẹ̀rẹ̀ ìgbésí ayé wọn, ayé rọrùn fún wọn láti gbé nítorí ìyá ní lọ́wọ́, bàbá ní lọ́wọ́, so wọn ò tàpátá, wọn ò tí ẹrẹ̀ dìde, inú ọlá ni wọ́n ti dìde. So irú àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n lè wá comment sí orí program yìí, kán rí ohun tá à ń ṣe yìí gẹ́gẹ́ bí nǹkan ìbílẹ̀, nítorí pé nǹkan ò lé wọn rí láyé, mi ìdẹ̀ gbàdúrà kí nǹkan lé wọn, mi ìgbàdúrà ẹ̀. Tó bá wá rí àwọn tí nǹkan ń lé yẹn kán má yọ̀ wọ́n. Ẹ jẹ́ kí n sáré clear nǹkan kan fún gbogbo wa pátápátá, àti wòlíì àtàfà àti ẹlẹ́sìn kẹta, mo fẹ́ ká tẹ́tí ká gbọ́rọ̀ yìí. Tá bá ń sọ nípa ewé àti egbò, ewé kì í ṣe muslim bẹ́ẹ̀, ewé kì í ṣe christian, ewé kì í dẹ̀ ṣe lẹ́sìn kẹta, ewé ò lẹ́sìn. Ewé is general herbs tí Ọlọ́run tó dá fún gbogbo èèyàn lágbàáyé. Kò torí mùsùlùmí dá, kò torí kìrìsìtẹ́nì dá, kò torí aláwo dá, ó torí gbogbo àgbáyé dá pátápátá ni. Ó ń lalẹ̀ wù nílẹ̀ tó dẹ̀ ti ń là tó ti ń jáde, kì í ṣe pé bóyá ilẹ̀ ibi tó ti ń wù yẹn ilẹ̀ ìbílẹ̀ ni. Kò ṣe bí pé ilẹ̀ tó ti ń wù yẹn àwọn mùsùlùmí ló níbẹ̀, àwọn kìrìsìtẹ́nì ló. No, tí Olúwa nílẹ̀ àti ẹ̀kún ẹ̀, ayé àti ohun gbogbo tí ó tẹ̀dó sí inú rẹ̀, inú ẹ̀ léwé yẹn tẹ̀dó sí. Ọ̀rọ̀ ewé ó wà nínú àìmọye sáàm nínú Bíbélì rẹpẹtẹ, tí Ọlọ́run gan jẹ́ ká mọ̀ pé òun dá fún ohun èlò ara wa ní, fún àǹfààní ara wa. So don't come here and start condemning herbs. I won't take that with you, because ẹ̀yin tẹ́ ń wá tẹ́ wá ń kọ kọ́mẹ̀ntì yẹn, ẹ̀ ń mọ̀ pé ẹ̀ ń jẹwédú, ẹ̀ ń jẹ̀fọ́, ẹ̀ ń lo alẹ́, a lot ló ń bá lọ́wọ́ yín tẹ́ ń lò. Don't come and prove here as a saint. Because someone came to comment, even if you want to quote your Bible from Genesis down to the Revelation, nínú àwọn ìwé ìfihàn gan wà rọ́wọ́ ọ̀rọ̀ ewé níbẹ̀. Sáàmù 51 orin Dáfídì gan ọ̀rọ̀ ewé wà níbẹ̀. Tó ló fi ewé ìsopù fọ̀ mí, mo mọ́ mo fi jẹ gbòwú lọ, kí lè ewé ìsopù ń wá. Ẹ má jẹ́ṣẹ́ tọ́lọ́run ọ̀ràn yín, ẹ má confuse àwọn ènìyàn. Àyè Bíbélì ọ̀tọ̀. Bíbélì is a story book, ìtọ́ni, ìwé ìtọ́ni, and I'm still on it. Kì í ṣe pé Ọlọ́run ọba ló kọ, ènìyàn ló kọ. Àwọn ìtẹ́ ti yọ kúrò mẹ́dà, ẹ lọ dá gbogbo nǹkan tẹ́ ti yọ kúrò mẹ́ padà síbẹ̀. Tẹ́ ẹ bá wá ní rí àìmọye ewé tẹ́ ẹ máa lò láyé yín. Ṣọ́lọ́run tó ṣẹ̀dá ewé kò mọ ohun tó ń ṣe ni, àbọ́lọ́run tó ṣẹ̀dá egbò. Ẹ ń jàmọ̀là náà, egbò nípa kíni náà, kí lẹ̀ ń jẹ́ fún? Kí ni tẹ́ ń jẹ́ fún? Àìmọye àrùn ló wà káàkiri àgbáyé tó jẹ́ pé láti di àǹgúnyàn lábẹ́rẹ́ ní hospital lẹ́lòmíì gan ló ti ro lẹ́sẹ̀, lábẹ́rẹ́ yẹn ló ti form. Ń tọ́dẹ̀ lọ gún abẹ́rẹ́ lé lórí yẹn, wọ́n lo egbògi sí, wọ́n dẹ̀ ní àlàáfíà. I am not telling you that you shouldn't go to the hospital. Go to the hospital. Lọ text yẹ, bóyá àgbo tó ń mu yìí bóyá ó ṣiṣẹ́, bóyá nǹkan tó ń lò fún ìtọ̀ ṣúgà yìí bóyá ó ń ṣiṣẹ́ àbí kò ṣiṣẹ́. Even the tablets you guys are using are made by herbs. Àwọn tablets tá ń lò, ewé ni wọ́n fi ṣe wọ́n. So don't come here and come and write all these comments that ṣe nínú Bíbélì lélẹ̀. And mi ìfẹ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ pé bóyá mo fẹ́ rí àwọn ènìyàn fín, mi ìfẹ́ rí èèyàn kankan fín, kì í ṣọ̀rọ̀ tìjà. I didn't come here to quote Bible for you. If I am here to quote Bible for you, tí mo wá ń sọ, even I can quote Bible for you láti yọ ewé àti egbò jáde. You are not a saint and you are also not a perfect person. Mo dẹ̀ mọ̀ pé irú ẹ̀yin tẹ́ wá ń comment bẹ́ẹ̀ bá nífá,
ẹ lọ́bàtálá ẹ ní nǹkan kan tẹ̀ ń bọ̀. I don't discriminate, I'm not condemning anything. N tó bá ti pí ẹ láyé ẹ tó rà láfíà nídìí ẹ ní ayé ẹ ibẹ̀ ni kò dúró sí. Mi ò ń wàásù fún yàn o, mi ò ń sọ fún bàbá Abégúndé kókò nídìí Abégúndé kó máa bọ̀ kó wá da Alàgbà Joseph o. I don't do it. You may not get it right, but I know what I am doing. Torí tí Ọlọ́run bá rí pé ìdí egúngún yẹn yẹ kò ní fi ẹ́ síbẹ̀. Níbi tí àwọn ìyá àti bàbá ẹ tí wọ́n ń sìn bọ̀. I am not yet to confuse you. Má ṣe égún mọ́, má bọ̀ á sin Jésù. Fèmí sílẹ̀ kí n máa dá sin Jésù mi tó ó pè mí mo dẹ̀ dúró sí orí ẹ̀. Ìwọ náà wà ní ọwọ́ ẹ tí a bá ti dà á pọ̀. Ìjọ wo lórí babaláwo onífá àbí orí onígbàlẹ̀ tó lọ lágo lẹ́nu ọ̀nà church pé kẹ́ ẹ máa bọ̀ á ṣáwó. I'm asking you. Màmá kí taba ní ká wà lórí tàwọn eléyìí bí àwọn gan òun níbi tó ń lọ kọ́ máa tán adá náà dúró lẹ́yìn tí ẹ tí wọ́n wá sórí ètò yìí kí lẹ fẹ́ fáwọn èèyàn kí lẹ fẹ́ sọ fáwọn èèyàn lápá nípa ìtọ́jú àwọn ọmọdé níbo ni ìtọ́jú ọmọdé ti bẹ̀rẹ̀ níbo ló ti bẹ̀rẹ̀. Àdúrà wa máa gbà. Amen. Gbogbo alábíamọ àgbáyé ọ̀rẹ́ ọmọ ò ní nà yín. Àmín. Ayé ò dẹ̀ ní fọmọ nà yín. Amen. Ẹ jọ̀ọ́ nítorí títọ́ Ọlọ́run ẹ já tọ́jú àwọn ọmọ wa dáadáa. Gbogbo àwọn nǹkan tá a fi ń tọ́jú ara wa ẹ má fi pamọ́ fáwọn ọmọ wa o. Ẹ jẹ́ ká fi hàn. Torí fífi pamọ́ táwọn baba ńlá wa fi pamọ́ tọ́ ní tágbà fi ń jẹ̀kọ́ ó wà lábẹ́ ewé ìyẹ́ ń jẹ àìmọye èèyàn nísìnyí. Ẹ jẹ́ á tọ́jú èwe. Níbo ni ìbẹ̀rẹ̀ ìtọ́jú yẹn gangan ti bẹ̀rẹ̀? Ó bẹ̀rẹ̀ láti jọ́ tí wọ́n ti kí wa kú ewu ọmọ. Torí àmọ́wọ́ tó gbé ọmọ yẹn jáde kò nú ẹ̀jẹ̀, àmọ́wọ́ tó gbé ọmọ yẹn lé wa lọ́wọ́. Ọwọ́ wo ló kọ́kọ́ wẹ ọmọ yẹn? Láti ibẹ̀ yẹn aláti bẹ̀rẹ̀ sí tọ́jú àwọn ọmọ wa pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àdúrà àti àwọn sáàmù. Àdúrà pẹ̀lú sáàmù àti àwọn ìwẹ̀ ìṣẹ́gun láti kékeré. Ọwọ́ mi á gbé ọmọ báyìí á dẹ̀ da ogun sínú ayé ọmọ. Gbogbo kìíní ìlànà láti ṣe findings lé lórí pátápátá. Ọwọ́ tó gbé ọmọ mi òun ló sọ ìrìn àjò ayé ẹ̀ pé kó máa rákòrò. Lójú kan n tó yẹ kó fi January ṣe á máa fi December ṣe. Ìyá dẹ̀ ń tiraka nínú àdúrà, bàbá ń tiraka nínú àdúrà. Ṣùgbọ́n iye wọn ò yọ ń pé ẹ já ṣèwọ̀ ìṣẹ́gun fọmọ yìí. Ẹ já tàn mọ́lẹ̀ sínú ayé ọmọ yìí. Ẹ já wẹ ọwọ́ kọ́wọ́ kò ní ayé ọmọ yìí. A máa wò pọ́mọ kan kéré kò sọmọ tó kéré. Tó bá jẹ́ láti bébì náà ti gbárùkù ti èmi àti ẹ. Àìmọye wáǹsì yóò ní joyè tojúbọlé mọ bí ọbẹ̀ gbédùn. Tó fi ń wá ṣẹ́gun káàkiri. Bẹ́ẹ̀ ni àmọ́ a máa wò pé ọmọ yìí kéré kí leléyìí mọ̀. Ìjọ tí ọmọ ti ṣe wùnyẹn ló ti dénú ogun. Wùnyẹn tó ṣe yẹn wàá gbọ́ táwọn kan ní kí lọ́mọ yẹn ń ké báyìí fún. Ariwo ọmọ yẹn ń dì ọ̀tá dé nìyẹn. Ó bẹ̀rẹ̀ nìyẹn. Ẹ jẹ́ ká kọ́ ìyàsí mímọ́ omi Psalm 23 kódà fún ọmọ òòjọ́, ọmọ tàbí ní òòjọ́, pé Olúwa ní olùṣọ́ àgùntàn rẹ bó ṣe dé yìí. Ìwọ kì ó ṣe aláìní ohun tó dára nínú ayé. Ẹ jẹ́ ká sáàmù yìí pẹ̀lú ẹnu àìmájẹ àti ẹnu àìmámu. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí fi wẹ̀ fún ọmọ yìí. Ẹ jẹ́ ká ní òróró góyà. Ẹ jẹ́ ká sáàmù yìí sí tọ́mọ yẹn bá jẹ́ obìnrin ká kà lẹ́ẹ̀méje. Sáàmù tá à ń wò yẹn kì í ṣe poem o. Ọ̀rọ̀ ìjìnlẹ̀ ni o. Àdúrà ni pàpà. Àdúrà sì ni. Ó ní àtètè kọ́ṣẹ́ ní ọ̀rọ̀ wà pẹ̀lú Ọlọ́run, Ọlọ́run sì ni ọ̀rọ̀ náà. Ẹ jẹ́ á bẹ̀rẹ̀ sí pàṣẹ sí àwùjẹ ọmọ ìkókó ní àárọ̀ kùtùkùtù láì bá àyàn sọ̀rọ̀. Kódà kó jẹ́ mùsùlùmí, kó jẹ́ aláwo ló fẹ́ máa pè sáwùjẹ yìí níye ìgbẹ̀ báyìí láràárọ̀ máa pè é. Ẹ jẹ́ á fi ìmọ́lẹ̀, ẹ jẹ́ á gbin ìmọ́lẹ̀ sínú ayé àwọn ọmọ yẹn àtagbára. Psalm 19 kì í ṣe àwọn ojú Olúwa nìkan ló wà fún. Ó wà fún àìmọye nǹkan. Pé àwọn ọ̀hún sọ̀rọ̀ ògo Ọlọ́run òfurufú mú sí ọwọ́ rẹ̀ ó sì fi hàn. Ẹ jẹ́ á sọ sínú ayé àwọn ọmọ wa. Ògo Ọlọ́run láti sọ nínú ayé wọn. Ògo wọn sì láti já gbangba síta.
ẹ já lò sínú òróró, ẹ já lò sínú omi, láì mọye sáàmù bẹ́ẹ̀ ẹ já bẹ̀rẹ̀ pẹ̀lú àdúrà pẹ̀lú àwọn ọmọ yẹn. Ó bá jẹ́ mùsùlùmí bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn àyà kéwú gidi pẹ̀lú wọn ní àwùjọ báyìí, àwùjọ ọmọ báyìí láàárọ̀ kùtùkùtù. Kó o tó bá àyàn sọ̀rọ̀ ni kò ti gbé sí báyìí pé tí Olúwa nílẹ̀ àti ẹ̀kún ẹ̀ o, ayé àti ohun gbogbo tó tẹ̀dó sínú rẹ̀, mo ń ya ọmọ ìsí mímọ́ ní orúkọ ti Jésù Kristi Násárẹ́tì. Ó ń yà sí mímọ́ náà nìyẹn, ojúkójú kan ò ní wò ó. Ìtọ́jú aláboyún náà ń kọ́ torí nígbà tí wọ́n bá ti bí oyún náà oríṣiríṣi yẹn náà ń kọ́ máa. Ìtọ́jú aláboyún náà ṣe bàbá ńlá kókó. Aláboyún ò dẹ̀ gbọ́dọ̀ máa rin àwọn ìrìn kan yàtọ̀ sí aago kan ọ̀sán, yàtọ̀ sí aago 3 ọ̀sán àbí aago 9 alẹ́. Àwọn ìrìn kan wà tí aláboyún ò gbọ́dọ̀ máa rìn. Àgàgà níbi irú àwọn ìlú tí wọ́n máa ń sábà ní wọ́n ń ṣe orò, wọ́n ń gbé tutù, wọ́n ń ṣe gbá, wọ́n ń ṣàwo. Ṣé mọ̀ pé Kòròdú ń sìn wọn lè ṣe kọ́ má ṣe sí mọ́, wọn lè ṣe kọ́ má ṣe ní gbogbo táìmù yẹn. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ káwọn aláboyún kó farapamọ́ sílé kó má bàa fara káṣá, kó má bàa pín nínú àbìlù, kó má bàa pín nínú tó bá fẹ́ síta. Gbogbo ohun tó ń ṣe yẹn ò kí ń ṣe nǹkan lásán. No be play o. Kì í ṣe nǹkan lásán. Wọ́n lè ṣe é tán lénìí ní ìwọ̀n ọjọ́ 7 sí 7 kí ìmísí ẹ̀yìn máa rá bàbà káàkiri nílùú yẹn. Ẹ jẹ́ àtẹlẹ̀ jẹ́jẹ́jẹ́ ẹ̀yin aláboyún kẹ́ ẹ má tójú ilẹ̀ mọ́lẹ̀. Kò dá kí aláboyún kó máa sùn kàkà. Kì í ṣe nǹkan tó dáa. Ó ta kàkà báyìí. Kò kì í ṣe nǹkan tó dáa. Kò dá kí aláboyún máa dá àyàn kọjá. Kì í ṣe nǹkan tó dáa. Kò wá dá kí aláboyún máa wọṣọ òdì. Àfi tó bá níṣẹ́ ìṣẹ́gun. Ẹ mú wọṣọ òdì, mo wọ náà nìyẹn, má dé màá change. Kò dáa. Kì í ṣe nǹkan tó dáa. Fáláboyún. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Sáàmù 19 yẹn náà ó da gan fáláboyún. Àìmọye sáàmù ló da fún aláboyún tó jẹ́ pé tá a máa wá jáde, tá a máa wá fún wọn ní gbogbo sáàmù yẹn tí wọ́n máa lò. Fáwọn aláboyún àbí. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Omi ìrì oníṣẹ̀sílẹ̀ kára kó má dẹ ilẹ̀. Ó bá jẹ́ aláboyún mùsùlùmí, ó bá jẹ́ aláboyún ẹlẹ́sìn kẹta, try kó kọ́ bó ṣe máa lo omi tó máa gbé sínú ìrì tó máa fi wẹ̀. Ó máa ń ba ọwọ́ burúkú jẹ́ lára ni. Bẹ́ẹ̀ lomi àjípọ́n, nítorí ayé omi àjípọ́n kì í dànù. Ayé ẹ̀ ò ní dànù, ayé ọmọ inú ẹ̀ ò ní dànù. Pọ́nmi àjípọ́n, kó porúkọ Jésù sí, kó ka sáàmù sí. Ó bá jẹ́ mùsùlùmí, ṣàdúrà sí. Àṣẹ tó ń rìn nínú omi, àṣẹ ayérayé ni, torí ẹ̀mí Ọlọ́run ọba ó ń rá bàbà lórí omi. tó wọ́n mi kà tí a ló máa lọ mà. Yes sir. ẹ fi nọ́mbà yín lẹ̀ fà, ẹ fáwọn yẹn nọ́mbà yín lọ́lẹ̀ pè é sí. 070 75 65 93 37. Ètò tó kọ́ni lọ́gbọ́n. Ètò tó kọ́ni